Shaddai, ìwọ ni mo rọ̀ mọ́. Ìwọ ṣá ni mo mọ̀ láti gba ìwé wá. Ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀ ò ẹ̀ Shaddai. Ó yá, Ọlọ́run àgbáyé o, Ọlọ́run àgbáyé. Ọlọ́run àgbáyé o, Ọlọ́run àgbáyé. Ìṣẹ̀dá mi gbọ́ o, ìṣẹ̀dá mi gbọ́. Ìwọ ló lè gbé mi níjà, ìwọ ló lè sọ̀rọ̀ mi dayọ̀. Nígbà mi kù sí o, bá mi ṣe ìwà dúpẹ́. Bàbá Ọlọ́run àgbáyé o, Ọlọ́run àgbáyé. Ìṣẹ̀dá mi gbọ́ o, ìṣẹ̀dá mi gbọ́. Ìwọ ló lè sọ̀rọ̀ mi dayọ̀, ìwọ ló lè gbé mi níjà. Ibi tọ́rọ̀ mi kù sí o, bá mi ṣe ìwà dúpẹ́. Ìṣẹ̀dá mi Ọlọ́run wa. Alálẹ̀ òní mi, ọmọràn tí mo fẹ́ dá, Ọlọ́run bàbá mi. Jésù ìwọ lọ́lọ́run wa, wá fún wa láyọ̀ ká lè ní fọkànbalẹ̀. Ìfìnúwénú àtọ̀rọ̀ táwọn bá yẹn sọ, kò fún wa láyọ̀ Áfíríkà ní ìṣòro. Bàbá o dákun gbà wá o, kíkú ayé yìí máa má pa wá o. Jésù ìwọ lọ́lọ́run wa, wá fún wa láyọ̀ ká lè ní fọkànbalẹ̀. Ìfìnúwénú àtọ̀rọ̀ táwọn bá yẹn sọ, kò fún wa láyọ̀ Áfíríkà ní ìṣòro. Bàbá o dákun gbà wá o, kíkú ayé yìí máa má pa wá o. Ìkàdé àjọpá Jésù dé o. Àwọn rí ọmọ aṣẹ́gira jẹ́ ìwòrìwó ọmọ làpọ́là sọ̀rọ̀. Ajé ìfilé mi ṣe léèfi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe ibi tí ajé tẹ̀dó sí. Gba Jésù dé o. Ìbá kọ́dá ìbá ṣẹ̀dá. Ìyá sọ̀rẹ́ orí. Ìbá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pátápátá. Àìlèjọ kúrò lọ. Mo ṣèbà àwọn tó lọ́jọ́, mo ṣèbà àwọn tó ní wákàtí, mo ṣèbà àwọn tó ní ìgbà lọ́wọ́. Mo ṣèbà kí ìbá ṣe. Mo ṣèbà gbogbo àwọn tó ti sọ kí n tó sọ, mo ṣèbà àwọn tó ti tẹ̀ kí n tó tẹ̀. Mo ṣèbà gbogbo ládéládé pátá, bẹ́ẹ̀ mo ṣèbà ọlọ́run ìlẹ̀kẹ̀. Oníbẹ̀ẹ́nìkùn wa. Mo ṣèbà gbogbo àwọn tí àṣẹ ń tẹnu wọn jáde pátápátá. Gba Jésù dé òye, bóyá ìdè wa ti já, a ti ṣorí ire. Ẹ jẹ́ kí bà mí ṣe Elédùmarè ọba mi òkè. Ìdè wa ti já, a ti ṣorí ire. Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tó bá bá yín pátá. Ẹ ti mọ̀ ọjọ́ òní wípé òní lọ́jọ́ ajé láṣẹ Elédùmarè, ajé àfilé wa ṣe ilé, a fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibi ìtẹ̀dó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Akẹ́lẹ́ lọ́rùn ẹ̀dì mi mọ́ wa. Bẹ́ẹ̀ Elédùmarè ọba ajẹ́kárí tajé ṣe o. Ó bá dalẹ̀. Ẹ kú iṣẹ́ lónìí, ẹ kú àtàárọ̀. Akẹ́lẹ́ lọ́rùn ẹ̀dì. Mo fẹ́ kẹ́ mọ̀ yìí kò dùn ní mi ìṣàìmọ̀ fọlọ́kọ. Bẹ́ẹ̀ lórúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ sọ. Ọmọ asọ̀tún sòsì mọ́ ba ibì kan jẹ́ yín lójú Elédùmarè. Àwòrán Ọlọ́run ọ̀gá ògo. Ẹ̀dì mi mọ́ wa. Iṣẹ́ tí mo bá ṣe lówùrọ̀ lọ́sàn mi o. Tó bá dalẹ̀ mi jẹ́ rere lọ́jọ́ mi jẹ́. Akẹ́lẹ́ Ọlọ́run ẹ̀dì mi mọ́ ẹ. Èyí rẹ̀ máa gbọ́ sókè. Ẹ kú ọrọ̀ ajé lénìí, báwo lọ̀dọ̀ yín, báwo ló ṣe rí, báwo lójú ọjọ́. Máa gbọ́ sókè. Ṣé gbogbo ẹ̀ ń gbá yémúyémú? Máa gbọ́. Ìyá aláta báwo ni? Máa gbọ́ sókè. Ẹ̀yin kọ̀ńdọ́ báwo ni? Máa gbọ́. Dráìvà báwo ni? Máa ké hallelujah. Ọlọ́run wa. Báwo ló ṣe lọ lọ́dọ̀ yín? Màmá yọ̀ tí mo bá rò pé. Màmá rẹ̀ ń fẹ́ o.
lẹ ṣe ta kóńgò ráìsì sí. Agbóhùngbóhùn sókè. Agbóhùngbóhùn sókè. Aṣọ tẹ́ ń tà báwo lẹ ṣe ń tà á. Agbóhùngbóhùn sókè. Ṣé ṣe wípé àwọn tí wọ́n bá béèrè ọ̀pá mẹ́wàá ọ̀pá mẹ́sàn-án àti yáàfùlẹ̀ fún wọn. Aláṣẹ rábò fẹ́jọ. Báwo ló ṣe ń rí? Ó taṣọ, ó ta bàtà. Ó taṣọ, ó ta bá pẹ̀lú lẹ́tẹ̀ẹ̀tì. Kóńgò ráìsì mẹ́wàá ni wọ́n ní kẹ́ ẹ yọ fáwọn. Mẹ́jọ péré ni wọ́n bá nú ẹ̀. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Ẹ kú ọjọ́ ajé ṣètòrí kéré lè pọ̀ náà ni. Ẹ jẹ́ ká jọ máa tì wẹ́rẹ́wẹ́rẹ́ ká lè bá àmọ́ bó ṣe máa ṣe kí ni bó ṣe máa rí. Ẹ jẹ́ ká gbé gègé ká mú tákàdá wa. Ẹ jẹ́ ká jọ yànnà náà rọ̀ fúnra wa ká bá lè mọ bó ṣe máa rí. Adúpẹ́ nítorí wípé Ọlọ́run fún wa lójú ọjọ́ lónìí. Bẹ́ẹ̀ ni òtútù ò mú jù. Bẹ́ẹ̀ náà ni kòrùn náà ò ṣe yoyoyo. Gbogbo ẹ̀ kú ni. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ní wákàtí ọjọ́ lọ́wọ́. Ó pọ̀ mọ́ lẹ́yìn Jésù yóò pọ̀. Ẹ̀yin tèmi lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ló ṣe ń lọ? Ọmọ wa ní WA. Gbogbo ẹ̀yin tèmi ní Ghana báwo ló ṣe ń lọ? Mo sọ wípé àìkò o. Gbẹ̀ngà ọ̀la ọ̀fẹ́ mi. Gbogbo wọn pátá wọn ṣọmọlúwàbí o. Dayọ̀dayọ̀ Adéríbi kéde. Àwọn ṣọmọlúwàbí o. Orí mi dàpọ̀ ọ̀rọ̀ mi. Ọ̀gá iléeṣẹ́ báwo ló ṣe ń lọ? Lábala ọ̀dọ̀ yín báwo ló ṣe ń lọ? Orí mi dàpọ̀. Ṣé ẹ ti fi gbogbo orí ọmọṣẹ́ tẹ́ ẹ ti fi gba pàrọ̀ tán? Àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ yín báwo lẹ ṣe fi gbàrọ̀ wọn lọ́rùn sí? Àwọn tó jayé jù. Gbogbo bániwáṣẹ́ báwo lẹ ṣe ń ṣe? Nígbà tẹ́ bá báwọn èèyàn wáṣẹ́ tó ṣe wípé ìdá mẹ́jọ tí wọ́n bá ti gba sálárì báyìí ẹ kọ́kọ́ máa request ná. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Ọ̀gá iléeṣẹ́ oníkọ́pìnì rẹpẹtẹ tó yẹ káwọn èèyàn máa jàǹfààní ẹ. Àmọ́ tí wọn bá ti wà pàdé ẹ lóòótẹ́ ò tí ì fún wọn níṣẹ́. Gbogbo ẹ̀ pátá náà la rí o. Àwọn tèmi abẹ́. Torí owó yìí náà ni torí ìgbádùn wákàtí kan ẹ sì máa bọjọ́ ọ̀la jẹ́. Orí mi yá ọ̀rọ̀ mi lọ́wọ́ Bẹ́ẹ̀ gbogbo ayé ti mọ̀ yìí pé táwọn bá dọ́dọ̀ àwọn máa ríṣẹ́. Wọ́n mọ̀ yìí pé àkọ́sì mi ń bẹ ní lágbájá òun ló ní kọ́ńpìnì báyìí. Tá a bá dọ́dọ̀ ẹ̀ ó di dandan kó bá a wáṣẹ́. Ó jẹ́ kí n mú àbúrò mi lọ sọ́dọ̀ ẹ̀. Àbúrò tó bá ti dọ̀la kó máa bọ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́. Nígbà tó bá rí wípọ̀ rẹ̀ kúrò bẹ́ẹ̀ tán, ó máa sọ fún wípé aláwẹ̀ wá ń bíbá yìí. So gbẹ́ni wà ní àbága ló gbé wá èwo ló gbé wá nínú méjèèjì. Màdìá tó bá ti di lálẹ́ wá pàdé mi lóòótẹ́ kó wá ṣe báwọn ẹgbẹ́ ṣe máa ń ṣe náà. Mo sá ti mọ orú owó yẹn tó bá ti mọ̀ pé ó fẹ́ ṣiṣẹ́ lábẹ́ mi. Bó ṣe máa jẹ́ ní ẹ̀ gan o. Ọmọ. Iṣẹ́ náà máa johùn lẹ̀. Ohun máa wá di dẹ́ńgẹ̀ lábí aṣọ. Nítorí wípé èèyàn wáṣẹ́ lábẹ́. Wà á kọ́kọ́ fọ́túrẹ́tì láìfù àwọn ènìyàn náà. Débi wípé wọ́n sì ẹ̀ ní mọ kókó. Síbẹ̀ náà tí wọ́n bá gbà fún ẹ tán kọ́. Wà á mú lé ayé wà á mú sún wọn síbẹ̀ wà á tún yọ wọ́n kúrò nínú iṣẹ́ òtún ní fún wọn níṣẹ́ yẹn náà. Ó ti gbàgbé pọ̀ bí ọkùnrin obóbìnrin. Ohun gbogbo tó o bá ṣe pátá ìlàkọ́lẹ̀ wà fún. Ṣé nítorí owó yìí náà ní ilẹ̀ fi ń ṣayé báṣubàṣu? Orí mi dá ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ wo ìgbàgbọ́ o lẹ́ ń gbé lọ́ba. Ẹ wo ìgbàgbọ́ o lẹ́ ń gbé lọ́ba. Ìfẹ́ ṣàlágbá, ìfẹ́ ló ga jù ilé ayé wa. Ẹ wo ìgbàgbọ́ o lẹ́ ń gbé lọ́ba. Ẹ wo ìgbàgbọ́ o lẹ́ ń gbé lọ́ba. Ẹ wo ìgbàgbọ́ o lẹ́ ń gbé lọ́ba. Ìfẹ́ ṣàlágbá, ìfẹ́ ló ga jù.
ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mi ìfẹ́ kó lè lálejò ni kó mọ̀ bá di tara oko ẹ jẹ́ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ ti mọ̀ yí páwọn kan ló wà tó ṣe pé wọ́n ṣagbátẹrù ètò yìí ẹ jẹ́ kí n lọ sílé agbára bọ̀ ká lọ polówó ọjà wọn. ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú. The Queen United Ventures àti gbọ́. The Queen United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé. onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn. bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò. iléeṣẹ́ The Queen United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà. tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ. àǹfààní tún wà fún wa láti gbé Uber ní iléeṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára. a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. bákan náà iléeṣẹ́ The Queen United Ventures tún ta gold lónìrànràn 18 karat ó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel Ọgbà Àgùdà Lagos. àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513. ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. Àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú. ìpolówó tẹ gbọ́ tán yìí wá láti ọ̀dọ̀ The Queen Ventures The Queen Ventures òun náà ni bóyá ẹ fẹ́ ra gold ní iye karat tẹ́ bá fẹ́ rà bóyá mọ́tò lẹ fẹ́ ni ọlọ́kan òjọ̀kan ló wà fún wọn bóyá 20 karat ni any gold tẹ́ bá fẹ́ rà gbogbo ẹ̀ pátá ló wà nílé The Queen Ventures àwọn ni wọ́n so nígbọ̀wọ́ ẹ̀ any country tẹ́ bá wà ni wọ́n distribute ẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé pátápátá tó bá ṣe wípé mọ́tò lẹ fẹ́ rà orílẹ̀-èdè Nàìjíríà lẹ fẹ́ ní níbo lẹ fẹ́ gbé sí gbogbo ẹ̀ pátá òun náà ló wà ní ìkáwọ́ wọn àwọn eléyìí ò ṣe dìmọ́ ìlú jìbìtì rárá o bẹ́ẹ̀ ni owó wọn ò dẹ̀ gani lára tó pọ̀ jù The Queen Ventures iléeṣẹ́ tó yanrantí. jẹ́ kí àánú rẹ̀ ṣòro lórí ayé mi. àánú rẹ̀ ló rọ̀jò sórí ayé sórí gbogbo ọmọ ènìyàn tó ń tuni lára. jẹ́ kí àánú rẹ̀ ṣòro láti tù mí lára. àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ ṣòro lórí ayé mi. Àkú bójú ọjọ́ ṣe rí àkú iṣẹ́ lè ní àkú àtàárọ̀ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó mú wa jáde tó tún mú wa padà wọlé láyọ̀ àtàlàfíà òun náà ló yẹ ká fi ọpẹ́ àti ìyìn fún. ìdè o gíga jù báyé ṣe. ajáde nílé láyọ̀ àtúnrílé padà wọ̀ láyọ̀ àtàlàfíà wọ́n ṣe wípé aṣọ ni wọ́n fi dá wa mọ̀ yìí pé lágbájá ó dẹ̀ bẹ́ẹ̀ kó dàbí ipa aṣọ ẹ̀ lélẹ̀ ó dàbí pé bí ìkànnà ẹ̀ ṣe máa rí lélẹ̀ àdúpẹ́ nítorí wípé àjọ ẹni tí ń wá fún ibi ìṣẹ̀dá àti wa ò dẹ̀ gbá àbọ̀dì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àmì o, àmì yọjú ọ̀rọ̀ mi, bàbá. Àánú ló yọ Dáfídì lọ́ba, àánú ló sọ Ẹ́sítérì dáyàbá, àánú rẹ̀ gbé mi ga o, ló sọ mí dán. ọ̀gá iléeṣẹ́ ọ̀rọ̀ lé ọ̀gá iléeṣẹ́ tí mo wá ń bá lọ
ẹ má gbàgbé ibi mo bá dé. ràn mí lọ́wọ́. wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sọ wípé kó o wáṣẹ́ fọ́mọ. àwọn bàbá. àmọ́ kàkà kó wáṣẹ́ oní kó máa bọ̀ wá sóòtẹ́ẹ̀ kó wá pàdé ẹ níbẹ̀ ni. ọrùn ayọ̀ ràn mí lọ́wọ́. ó tún pàdé ẹ lóòtẹ́ẹ̀ tán. ó ṣe tó ṣe pẹ̀lú ẹ̀ tán. oní kó máa lọ kó pàdé ẹ lọ́fíìsì lọ́jọ́ kejì. gẹ́gẹ́ tó tún pàdé ẹ lọ́fíìsì lọ́jọ́ kejì kọ́ kí ló sọ fún un. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Àti jẹ àti mú, àti ná àti mú. Àti jẹ àti mú, àti ná àti mú. Àti gbọ́ bùkátà láyé Olúwa pèsè fún mi. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Jehovah Jireh. gẹ́gẹ́ tó dọ́fíìsì lọ́jọ́ kejì. Jẹ àti mú. ó sọ fún un wípé ò gbádùn ẹ̀ dáadáa. Jẹ àti mú. kò ṣe báwọn yòókù ẹ̀ ṣe máa ń ṣe. Àti gbọ́ bùkátà. ìyẹn wá tún béèrè wípé ọ̀gá kí lẹ tún fẹ́ kóun ṣe. ṣé bí nǹkan tẹ́ ẹ ní kóun ṣe náà lè lòun ṣe fún yín. àwọn ní rárá kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà ṣe ń ṣe. òun ò gbádùn ẹ tó. Sọ yẹyẹ mi. ó dàbí èyí pé ìwọ yìí ò lè wà pẹ̀lú òun. Jehovah Jireh dákúsọ ẹkún mi bẹ̀rẹ̀. ó ní èmi àti àní lè jọ ṣiṣẹ́ pọ̀ níbí báyìí àní lè jọ ṣiṣẹ́ pọ̀ ó dàbọ̀. máa lọ. tá lọ́dà fẹ́kàsì bá yọ màá pè ẹ́. Àtọ́nígbà mọ́mọ́ ṣe jágọ́. ó ti gbàgbé pé olùbèrè máa béèrè. ọ̀gá iléeṣẹ́ alágbára. nítorí wípé o ní kọ́ńpìnì ó dá iléeṣẹ́ sílẹ̀. nítorí opportunity kékeré tó o ní. ó wá ń ṣe bàṣubàṣu ó ń ṣe yàmàyàmà. àbọ̀ máa béèrè lọ́jọ́ kan nítorí wípé o tó ń tà fẹ́ẹ̀ tán. Ọmọ fàdúrà pọ̀ mí lé. olówó ọlọ́lá Ara àmọ́ àwọn èèyàn jàǹfààní owó tó ní wọn jàǹfààní ọlá tó ní ipò tó ní láti sọ àwọn ènìyàn dọlọ́lá láti sọ àwọn ènìyàn tó wà lábẹ́ àtàwọn òtòṣì tó wà lábẹ́ ẹ̀dọ́lọ́rọ̀ ó lo ipò náà ọwọ́ àwọn ọmọ ẹ lásán àtìyàwó ẹ ni gbogbo àwọn tó wà láyìíká ẹ pátá ebi dẹ̀ ń pa wọ́n bẹ́ẹ̀ náà wà nínú ìnira ìwọ sì ń gbádùn. fàdúrà pọ̀ mí lé. Ọmọ tó bá wá tákòókò tẹni tó ní nǹkan bá wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á sọ wípé igi tó tó òpẹ́ ń gbó. ó máa rò ó wípé àkókò ń bọ̀ tó ṣe wípé ohun gbogbo tó o ní pátá kò séyìí kankan tó o máa mú lọ ní inú ẹ̀ ẹ rọra wájé níwọ̀nba ẹ rọra lo ayé bó ṣe yẹ ká ẹ lò. ẹ má ṣe gbàgbé mi o. ẹ rọra ṣe ní wàdùnwàdùn. Akiri sóre lọ́lọ́run, lọ́sọ̀rẹ́ kiri lọ. òun ló mú ọmọ ìyàwó kan ní lọ́ọ̀tì lórí tẹlifímọ́ǹtì yìí lọ́sẹ̀ yìí náà ni. Ṣé gbàgbé mi o. ìròyìn òní òun náà ni. Wájú ìtẹ́nu mọ̀ ní. látẹnu àwọn aláròyé lórílẹ̀‐èdè nàìjíríà. Jẹ́ kí n rí àánú gbà. wọ́n ní àwọn ọmọ ìyàwó yìí àwọn méjì ni. wọ́n ti ṣe yahoo yìí ọjọ́ ti pẹ́ ó ti ṣe díẹ̀ àmọ́ nígbà tó yá ẹ̀rọ ò powó jáde mọ́ wọ́n sa gbogbo agbára wọn pátá ọ̀rẹ́ kìíní wá pe ọ̀rẹ́ kejì wípé ó dàbí èyí pé kó jẹ́ káwọn fi plọ́ọ̀sì kún ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí wípé ọwọ́ sátìmọ̀ yìí pé àwọn pípù yìí ò sanwó jáde mọ́ kí ni káwọn ṣe ó ní wo aláwòye jẹ́ ká jáde sọ̀rọ̀ wa káwa náà lọ fi plọ́ọ̀sì kan ká bàa lè lówó lọ́wọ́ àṣàlọ náà míì tá à ń tọ́jú yahoo yìí náà lọ. Olóore ọ̀fẹ́ jùlọ. lábà kọrí sọ́nà lábà gboko aláwo lọ kẹrẹ tí wọ́n débẹ̀ Tó lè gbà. bàbá ṣàṣejẹ fún wọn. Lálọ́lá. ìkíní ti àṣejẹ ó jẹ́ ó jókòó bàbá gbé àṣejẹ tiẹ̀ fún un wọn ni kò jẹ́ ó jẹ́. Gbọ́rọ̀ gbogbo àṣẹ àtọ̀dọ̀. èkejì náà ṣe àṣejẹ ti àṣejẹ fóun náà ó jẹ àṣejẹ tiẹ̀ náà ó jẹ́. Ayé èkejì yìí ló ń jẹ àṣejẹ tiẹ̀ lọ́wọ́ ló bá ṣubú lulẹ̀ ó gbọ̀run alákejì lọ lẹ́sẹ̀kẹsẹ̀. ńlá ni bàbá Jèhófà. àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ àṣejẹ lọ́dọ̀ bàbá Àgbàlọ́wọ́ alágbà ní bàbá. nítorí pé bàbá sọ fún wọn wípé kó tó di wípé òun máa ṣe wọ́n ṣe kọ́kọ́ láwọn àṣejẹ rápẹ́rápẹ́ tán máa kọ́kọ́ jẹ náà kó tó di pé òun máa fún wọn ní ọṣẹ tí wọ́n á lọ fi wẹ̀ nílé. Ràmí lágbà tí mo bẹ̀rẹ̀. àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ
àṣejẹ́ tiẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní gbéra dálẹ̀ ló ń pariwo inú ní báyìí ó wà lọ hospital báyìí tó pariwo inú ìdá akú ayé kò sẹ́ni tó mọ̀ báyìí. látòrí ìyàwó gangan wọn bọ́ sí plus látòrí plus nǹkan wọn kọrí sóko awo látòko awo kọ́ bàbá sí àṣejẹ́ fún wọn àkọ́kọ́ gbọ̀rún alákejì lọ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ó gbé ìrìn àjò ẹ̀ ó dọ̀ hospital. bẹ́ẹ̀ kí ló fà á ọlọ́run ọba nìkan ló yé ní báyìí wọ́n ń wá babaláwo tó bá wọn ṣoògùn tó ṣàjèjẹ fún wọn wọn ì tí ì rí bàbá yìí o bàbá ti mórí légbó nígbà tó gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣàjẹ àṣejẹ yìí tó ṣe yó pé ọlọ́run fóun láǹfààní láti lè sọ̀rọ̀ jáde ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n délé agbára bọ̀ náà kí n lọ sọ kí n lọ sí ìpolówó bọ̀ mú bọ̀. Online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni America ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ bá wà tẹ́ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ súnmọ́ ìlú Kasua ni ẹ̀yin tẹ́ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ súnmọ́ àjànàkú kọjá mórí nǹkan. ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí ìpolówó tẹ́ ẹ gbọ́ tán ìwá láti ọ̀dọ̀ Bisi Express Kasua ni wọ́n tẹ̀dọ̀ sí travelling at all òun náà ni nǹkan tí wọ́n dì pẹ̀lú bóyá ẹ fẹ́ gbọ́jà ránṣẹ́ ni bóyá ẹ fẹ́ travel tàbí ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ ṣe kankan àwọn nǹkan tí wọ́n dì pẹ̀lú nílé iṣẹ́ tí wọ́n lè léyìí ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ lè mọ bí wọ́n bá ṣe rí. Any country tẹ́ bá wà pátá ni wọ́n distribute ọjà wọn sí lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá ṣe wípé bóyá ẹ bá fẹ́ travel gbogbo ẹ̀ pátá ló wà ní ìkáwọ́ wọn. iléeṣẹ́ Kaya Radio TV ni ẹ ti ń gbọ́ wá báyìí alájọ Kaneshi Trotro Station last bus stop Accra Ghana ibẹ̀ ni a tẹ̀dọ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi kọ́ńtàtì wa náà ní +233 260 878 860. Once again, guys, +233 260 878 860. ẹ bá ní ìdòwò pọ̀ ìtọ́wọ̀ báyìí òun la máa dùn ọbẹ̀. Mo sáwòye rẹpẹtẹ ju bí jíjọ ọpẹ rẹpẹtẹ. Mo sáwòye. ọ̀rọ̀ àwọn bọ̀dá yahoo tí mo wá ń bá lọ. Lórí ọ̀fẹ́ ńlá. bí babaláwo ṣe kí ni bí ẹlẹ́ẹ̀kejì tó jẹ àṣejẹ tán báyìí jíjẹ tó jẹ àṣejẹ títí ẹ̀ tán tó nalẹ̀ tó kú bó bí bàbá ṣe sá jáde nìyẹn o bàbá bá méré bàbá bá sá lọ. Mo fẹ́ wí. ní báyìí wọn rí bàbá tó ṣoògùn fún wọn o bàbá tó ṣàṣejẹ fáwọn yahoo plus wọn rí wọn báyìí o. Ṣùgbọ́n gbogbo rẹ̀ fọ́ọ̀kù. kí ló dé tá à ń fipá wá nǹkan tó sọ tí ò sọnù káàkiri kí ló dé tá lè tẹsẹ̀ gbé tá lè tẹpá mọ́ iṣẹ́ ọwọ́ wa kí ló dé tá lè dúró di àkókò Ọlọ́run kí ló dé tí a lè bẹ Ọlọ́run kó fèrè sí iṣẹ́ wa kí ló dé tó ṣe wípé àwọn nǹkan tá a ní kò tẹ́ wa lọ́rùn gan-an kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan.
lo mọ́tò tó sì wà lábẹ́ òbí tó gbé mọ́tò wálé tí wọ́n òbí ò lè challenge pé báwo ló ṣe rí mọ́tò, báwo ló ṣe rówó, báwo ló ṣe gbá, báwo ló ṣe ṣàwo. O ò lè bàjà kó o mú ọmú kókó sọ pé ọyàn méjèèjì tó mu yìí wàá fi ṣe gbá wàá fi ṣàwo fún tí ò bá jẹ́wọ́. Tó ọmọ ẹ lọ́nà tí ó fún ẹ ní ìsinmi ní ọjọ́ alẹ́ torí kó mọ̀ bá dàbámọ̀ ní ìgbẹ̀yìn ọ̀rọ̀. Ó dáfi sọ wípé ẹyẹ fi ipá wá ohun tí ò sọnù káàkiri. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni. Ẹ jẹ́ kó ohun tẹ́ ẹ bá ní ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn. Àsámọ̀ bí ẹni. Orí ètò ọjọ́ ajé òun la wà báyìí tí ẹ ti ń gbọ́ mi. Ìjọba ilẹ̀ àsúrí ilẹ̀ àmọ́ òwò. Ọba aláàfin àyọ̀. Gbogbo ilé èdèsè bàbá. Ìbàrẹ̀ ọba tó tó bí àrọ̀. Ọlọ́run mímọ́. Ẹ̀wọ̀n tó pẹ́ rí. Ìjìnlẹ̀ bá o. Ẹ̀wọ̀n tó pẹ́ rí. Ọlọ́run mímọ́ mo mọ̀ wọ́n pẹ́ kí wá. Kò sẹ́ni tó ní ògo wa. Ó fọwọ́ orí dá wà ní gbogbo ẹ̀yìn. Ó tún fi wá jọba ohun tí ó dá. Máma jẹ́ ìṣìwé bàbá mi bàrẹ̀. Máma jẹ́ ìṣìsọ bàbá mi bàrẹ̀. Àjíkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Thank you, Jehovah, the love of my soul. Ìyókù yẹ ọ́, ìwọ̀n tó bá mi ṣe, àwọn ló ṣe yọrí, ọlọ́run tó dájú ayé lọ. Ọba ríbití, ọba ríbití, ọba ràbàtà, ọba tí ń bá ní gbẹ̀kú, ọba tí ń bá ní gbẹ̀kú olórí ẹni. Ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ àwọn ìyá oníṣòwòṣòwò. Thank you, Jehovah, the love of my soul. Wọ́n pe kóńgò ráìsì ní 20,000 naira. A ní ká fi ṣàpẹẹrẹ ni o. Nínú kóńgò ráìsì yìí, àmọ̀ yìí pàgolo 10 òun náà ni wọ́n máa rí nínú kóńgò kan. Ẹ̀yin Olúwa o. Ajagun má fi tìbọn ṣe Ọlọ́run. Wọ́n lálágbára tí mo gbójúlé ọba tó wà lẹ́yìn mi. Òfin sọ̀rọ̀ tí mo fi wọ́n ṣe. Ọba tó mú nínú mi, ọba tó gbà fún ìṣúlẹ̀. Jésù nìkan lọ́ba tó yẹ ká dúpẹ́. Ó bọ́ láti ìlú yẹ fún ọkọ rẹ̀. Gbogbo ló fi ṣe ọwọ́ rẹ̀ wọ̀. Àràmọ̀dà ní ṣe ọwọ́ rẹ̀. Òun ayọ̀ ìmọ̀lẹ̀. tá a bá rẹ́rìn ká sọ pa àárẹ̀rìn ilé-iṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ ilé-iṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Busy Express ní kẹ́ ẹ̀ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Busy Express ń bá ní kọjá wọlé Busy Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ ra ọjà wọlé bóyá by air ni àbí by road àbí lójú omi lẹ́fẹ́ kan tó bá ẹ̀ ń kọjá wọlé Busy Express ní ilé-iṣẹ́ tó yanrantí Busy Express ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàntọ̀ Busy Express ní ilé-iṣẹ́ tó ṣe é kówó rán àwọn náà ni nítorí pé ìta gbangba la ti bá gbà ẹni tó bá tó kàn náà là máa ń gbé nǹkan rán ẹni tó bá tó lọ ọjà náà là máa ń rán lọ́jà Busy Express àtàjèrè náà ni fún gbogbo ẹni tó bá súnmọ́ wọn tó bá bá wọn dòwò pọ̀ Yíyanu road bus stop Blue Top Kasua ibẹ̀ ni wọ́n wà nọ́mbà tẹ́ ẹ máa pè Busy Express sí òun náà ni +233 244 78 0330 lẹ́ẹ̀kan sí +233 244 780 330 Busy Express ilé-iṣẹ́ tó yanrantí. Mélòó ni mo fẹ́ wí? Mélòó ni mo ròyìn? Ẹnu òde sọ̀tàn ìtàn ayé mi o. Ṣùgbọ́n gbogbo rẹ̀ fọ́kọ́ gbogbo fẹ́lẹ́ dùn máa rí. Wọ́n pe kóńgò ráìsì ní 20,000. Wọ́n sì ti mọ̀ yìí pé nínú kóńgò yìí ó ṣe òṣè wọ́n máa rí agolo 10 ní inú ẹ̀. Gádá ni ìyá oníṣòwò àti bàbá oníṣòwò ẹ wá mú nítorí wípé ká ẹ lè jèrè tó pọ̀ dáadáa
wọ́n wá mú ọ̀bẹ wọn kì í bọ kóńgò lókè wọ́n rẹ̀ dáadáa sínú ọ̀pọ̀ débi wípé iye agolo tó sì ẹ̀ máa wà nínú ẹ̀ kò ní ju bí mẹ́jọ lọ kò ìmí gan ọ̀sẹ̀ lè má pè mẹ́jọ tí ò ní ju bí 7 àtààbọ̀ lọ. ó kọ́ mọ́ mẹ́rin. wọ́n á sì tún tà á ní iye owó tí ó yẹ kí wọ́n tà. ẹ̀pọ̀jù òye ènìyàn lọ. ìgbà tó bá wá délé tí wọ́n bá ki kóńgò tí wọ́n bá wá ki agolo bọnú ráìsì wọ́n máa wá wò wípé ráìsì agolo méjì péré làwọn yọ àwọn sì fẹ́ mánéèjì ẹ̀ títí fún ọjọ́ báyìí. ọba aláàfin. ṣé ọjà àdúrà lẹ́ ń tà yẹn ni àbọ̀já ìpè? ilé èdè sí bàbá. nítorí owó nítorí kẹ́ pé ẹ fẹ́ jèrè tó pọ̀ jù. kí ló dé tó ṣe wípé ẹ̀sọ́ lé ayé ẹ̀sọ́ di nǹkan mi? kí ló dé tó ṣe wípé ẹ̀wá ajé lọ́nà tó ṣe wípé ọlọ́run mi ẹ máa ronú bẹ́ẹ̀ ṣe wà. ẹ̀mí wa kò sẹ́ni tó ní òkú wa. ó fọgbọ́n orí dá wà ní gbòòrò ẹ̀yìn ó tún fi wá jọba òun tí ó dá. máma jẹ́ ìsì bí bàbá mi bàrẹ̀ máma jẹ́ ìsì sọ bàbá mi bàrẹ̀ àjíkẹ́ ayé a. gbogbo ọ̀nà tó ń gbà láti máa wá ajé ní ìwàkúwà rọra ṣe. wádìí lọ́fà ọmọ ẹ̀sọ́ ìyọ̀ tó yẹ ọ́. ó ti ń lówó tẹ́lẹ̀ kò wá sí owó aṣáfẹ́rẹ́. ọba wọ́n wá sọ wípé kí ọgbọ́n wà tó ṣe yípo lè dà sí. ìyá ẹ̀ kúkú ti ń dàgbà lọ má sọ ìyá ẹ̀ wá. wọ́n wá mú un kí náà ní kó ṣe. ó wá máa sọ ìyá ẹ̀ kó mú un lọ síbi tí ó yẹ kó mú un lọ. ìgbà tó débẹ̀ ńkọ́ kí ló fi ṣe. wọ́n máa sọ ìyá wọ́n ti lò ó. wọ́n wá ní kó lọ fún ìyá lásọ padà. àmọ́ kó rí wípé ìyá yìí da aṣọ yìí ìbora. ẹ̀yin olúwa o. ajagun má fi tìbọn ṣe ọlọ́run. gẹ́gẹ́ tó mú aṣọ ìdélé tán kọ́. ṣebí ọjọ́ kan tí ìyá ń jáde lọ. àti mo gbọ́dọ̀. àwọn wòlíì kan ti sọ fún ìyá wípé ìyá ẹ dákun ẹ jọ̀ọ́ o lẹ́nu ijọ́ mẹ́ta yìí kódà kó ṣe wípé ọmọ tẹ́ ẹ bí nínú tó bá fún yín ní ẹ̀bùn kan wípé kẹ́ ẹ gbà á. ó ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbà á o. ó ní tó bá wá ṣe wípé ó ṣe pàtàkì wípé ẹ bá gba ẹ̀bùn yìí ó ní ẹ rọra. tẹ́ ẹ bá ṣe wá gba ẹ̀bùn ẹ lè gba ẹ̀bùn yìí àmọ́ ẹ má lo ẹ̀bùn yìí ẹ má lò. ìyàwó ní ẹ dákun irú ẹ̀bùn wo ni. má fi tìbọn ṣe ọlọ́run ọ̀hún. ní bàbá bá kúkú pé bàbá wòlíì báyẹn bàbá ládùúgbò yìí bá kúkú pé màmá. ó ní màmá ó ní torí wípé òun béèrè nǹkan lọ́wọ́ yín ẹ sì kọ́kọ́ fún òun ìdí nìyí tó máa fi sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí fún yín. ó láàfin hàn òun wípé. èèyàn kan mú aṣọ yín ó mú lọ sílé oníǹkan láti lọ fi ṣe nǹkan nítorí wípé wọ́n fẹ́ fi yín wọ́n fẹ́ fi ẹlẹ́dàá yín ṣòwò láìpẹ́. ó ní níbí yìí ó ní nǹkan tó wá máa ṣẹlẹ̀ ní wípé àárín òru ni wọ́n ti jọ fi dá ní wọ́n ti jọ ló ti dá májẹ̀mú wípé tó bá ti di láàrin òru kó mú aṣọ yẹn òkó kó fi bò yín lára tó bá wá ti fi aṣọ yìí bò yín lára owó á bẹ̀rẹ̀ sí ní máa yọ. bàbá ni màmá bá ní ọ̀dà fẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ó ní òjù bẹ́ẹ̀ lọ ó ní àmọ́ o màmá ẹ̀jọ̀ nítorí tọ́lọ́run ẹ gbọ́ràn o ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí dáadáa ẹ jẹ́ kó wọnú etí yín dáadáa o gbogbo ẹnikẹ́ni tó bá fún yín ní nǹkan ẹ ṣọ́ra ẹ má gbà á tẹ́ ẹ bá gbà á ó máa gbìyànjú láti fẹ́ lò fúnra ara ẹ̀ fún yín kẹ́ ẹ wá kíni kẹ́ ẹ fún ọjà mọ́nú ẹ má sùn o àmọ́ kó tó di láti wákàtí yìí lọ tó bá ṣe wípé àǹfààní bá wà fún yín tẹ́ ẹ bá lè gbààwẹ̀ ẹ bá kúkú gbààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta nítorí kí ewu yìí ó lè bá fò yín dá. ọba lórí aláìsùn ló ṣe ọkùnrin lọ́rọ̀ sọ́kọ́ olúpẹ́ òṣèlú. màmá bá délé màmá jókòó omi bọ́ lójú màmá sunkún gidi gan ó ní báwo lòun ṣe fẹ́ sọ̀rọ̀ yóò ní sọ̀rọ̀ yìí lè jẹ́ bẹ́ẹ̀ sá. Jésù ó ṣe. nígbà tó di ọjọ́ kẹta tí ìyá bírèkì tó di lálẹ́ tí ìyá fẹ́ sùn. dáhùn ọba lágbára.
Jésù kò ṣe. làbí gbẹ̀yìn màmá bá gbé ẹ̀bùn kan wá. Ó ní màmá òun. Má ṣe o. Òun mọ̀ rí aṣọ yín tó dọ̀tí òun bá yín fọ́ òun sì lọ dáadáa. Alágbá. Ó lé yìí òun ní ẹ̀bùn ó ní aṣọ yín gangan. Kò sẹ́ni. Ó ní òun rí wípé ó wù yín dáadáa ẹ máa ń lò tó pọ̀ jù òun lẹ sábà máa fi ń sùn. Màmá ní bẹ́ẹ̀ ni. Ó ní òun lélẹ̀ mo ti bá yín lọ mo bá yín ṣe dáadáa ẹ rí pé starch wà ń bẹ̀ ó sì fat. Òun ò fẹ́ kó sì ẹ̀ ṣe wípé ó ṣe ara wà fún màmá wá ní ìgbà wo ló mọ́ bá mi fọṣọ. Ó lò kì í bá mi fọṣọ tẹ́lẹ̀ báwo ló ṣe wá jẹ́ tó ṣe pé wọ́n ló bá mi fọṣọ mi báyìí. Èmi mo sá ń fọṣọ fún ẹ. Ó wá ní ẹ wò ó àmọ́ ìmí ẹ wò ó ìgbà máa ń yí padà náà ni òun ti change nìyẹn. Alágbára mo yìn. Mọ̀mọ́ bá ní dáná èmi ò fẹ́ máa mú lọ. Ìyọ̀wé. O ṣe. Jésù gbọ́ pẹ́. Ó ní kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀. Àtẹ̀wé sọ yí pé ẹ fẹ́ kóhùn máa mú lọ. Mọ̀mọ́ ní rárá mi ò fẹ́ ní sẹ́ẹ̀. Ìwọ tó ṣe ipò kì í bá mi fọṣọ tó wá di ní ìsìn tó sọ wípé o ti bá mi fọ irú no mi ì fẹ́. Ó ṣé o bàbá Ọlọ́run ayọ̀. Ó ṣé o bàbá. Ẹ̀bùn èyí tó kọ́kọ́ fún màmá kọ́ màmá lòun ò fẹ́ aṣọ ẹ̀ tó tún gbé fún màmá gan màmá ló aṣọ yìí kò ṣe máa gbé lọ náà kọ́kọ́ lọ máa fi bora òun fún un. Ìgbà tó di láàrin òru ìyá gbọ́ kókókó ilẹ̀kùn. Hello ta ni o. Èmi lágbájá ni. Ó ní kí ló ń wá tó ti sùn ní lásìkò yìí. Ó ní mo ròyìn pé ẹ ti sùn ni mo fẹ́ mú nǹkan nínú ilé ni. Mọ̀mọ́ ní mi ì tí ì sùn. Ọlọ́run bá mi ṣe Ọlọ́run ayọ̀ mi o. Ìwọ ló ṣe tó dójú dáró. Ó ní dá ẹ jẹ́ kí n padà wá ẹ jẹ́ kí n lọ ná kí n padà. Ìyá bá pín rọ́rọ́ nígbà tó lọ tán ìyá bá ṣe bí ìgbà tó ṣe yé kó ti sùn. Ìyá bá rọra sílẹ̀kùn díẹ̀ lọ bá rọra sí sílẹ̀. Ó ní dáná lágbájá mo ti sílẹ̀kùn fún ẹ torí pé oorun lè rẹ́ mi lọ o. So tó bá fẹ́ wọlé tó fẹ́ mú nǹkan wà lè ráàyè láti wá mú. Olórí ẹ̀mí ni ẹ máa jìyàn sí. Ọlọ́run ló fún mi. Ẹ ṣáà ti mọ̀ yìí pé ìgbà kan wà tó ṣe wípé ìlú tí à ń wí wọn ní iná àtùpà ni wọ́n máa ń tàn níbẹ̀ bẹ́ẹ̀ ojú dúdú díẹ̀ nígbà náà. Ẹ̀jẹ̀ Jésù kò fi ṣaṣọ ìmúra. Olọ́lọ́run lẹ́yìn ọ̀tá ṣe pẹ̀lẹ́. Ìgbìyànjú mi ṣáàjì bàbá rí. Ló bá dé láàrin òru ìyá ti múra ìyá ti fún gbàjámọ́nú ó múra bí ọmọ ogun. Ọjọ́ burúkú èṣù gbomi mu. Ọlọ́run orí òkè àṣeyọrí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọkùnrin tí ẹ̀rù ìgbé ọgbọ̀n tó kì í. Ọlọ́run ọlákẹ́mi òye ọlá àmàgbọ́rì ọ̀sùn àmàyélòdì ọlọ́run àdómẹ́ Jésù kọ́. Bí ìyá ṣe sá pamọ́ sẹ́yìn ilẹ̀kùn nìyẹn. Ó bá ní màmá ìyá pírọ́rọ́ ìyá ò dáhùn. Ó ní Ọlọ́run ti ṣe wọ́n ti sùn lọ nìyẹn. Bó ṣe mú nìyẹn tó wọlé wíwọlé tó wọlé báyìí ó ti yọ aṣọ jáde nínú rọ́bà tí àwa Nàìjíríà máa ń pè ní nylon. Ló bá tú aṣọ náà yẹ́ bó ṣe ní kóhun mú aṣọ báyìí kóhun dàbò màmá mọ́lẹ̀. Ṣebí màmá ti mú pílò màmá ti sù jọ sórí ẹní ó wá da aṣọ mọ́ bò mọ́lẹ̀ bí ìgbà tó ṣe yí pé òun ló sùn níbẹ̀. Màmá gangan ti sá pamọ́ sẹ́yìn ilẹ̀kùn. Èmi ò yíyan olùgbàlà mi Jésù ìwọ lọ́ba ikú. Bó ṣe mú aṣọ báyìí tó nà sókè tó ṣe yẹ wípé kóhun da aṣọ bo màmá mọ́lẹ̀ sórí ẹní. Bí màmá ṣe já aṣọ gbà láti ẹ̀yìn nìyẹn lọ́wọ́ ẹ̀ màmá bá dáàbò mọ́lẹ̀. Bí ìyá ṣe dá aṣọ bòun gangan fúnra rẹ̀ mọ́lẹ̀ lílé yìí. Ló bá pariwo lábẹ́ aṣọ ẹ má ṣe kí ló dé tẹ́ ṣe léyìí. Ló bá ní lágbájá owó bá ń dá yìí. Ìyá bá tilẹ̀kùn dáadáa. Ìyá ti lọ ra Ghana must go nílá.
bíi méjì ìyá ti nínú ilé mọ́ná tó tún ṣe yí pé màmá fi máa ń ki ẹ̀gẹ́ ìyá tún kó gbogbo ẹ̀ òkú kó mọ́ ìyá di owó ó di okun ìyá ò sùn títí tilẹ̀ fi mọ́ ni ìyá bá jókòó towó. ìfẹ́ yẹn kò láfiwé oore ọ̀fẹ́ yẹn kò lákàwé. ìyá rí wípé òun kó owó tó tẹ́ òun lọ́rùn dáadáa. nígbà tó di ìdájí tó di wípé ojúmọ́ mọ́ bọ̀ nìyá bá mú nìyá bá wọ́ òkú ẹ̀ nìyá bá lọ wọ́ sí pásẹ́jì nìyá bá sùn lọ tiẹ̀. ìgbà tílẹ̀ mọ́ àkọ́bí màmá bá kókókókókókó ó gbogbo owó tí màmá kó ìyá ti tọ́jú ẹ̀ ìyá ti tọ́jú owó ó ti lọ gbé sí yàrá bòmí ó ti tilẹ̀kùn pamọ́ bẹ̀ yẹn. wọ́n bá ní lágbájá la mọ̀ ní níta tó sùn àwọn ọmọdé oorun tó sùn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ làwọn sì ń jí kò jí. bí wọ́n ṣe ń pè é lágbájá owó ló ń jáde bí wọ́n ṣe ń pè é owó ló ń jáde ló bá ní kí ló ṣẹlẹ̀ ìyá bá pe àwọn ọmọ tó ṣẹ́kù ló bá kẹjọ́ ló bá rò ló bá sọ gbogbo èyí pé nǹkan tó mú rí òun lélẹ́yìí o nǹkan tábùrò yín tó fẹ́ sọ òun dà lélẹ́yìí tó yí lé lórí o. ọpẹ́lọpẹ́ àdúrà àti àwẹ̀ tí bàbá aládùúrà sọ pé kóhun ò gbà ó ló mọ̀ kóhun yọ. ọlọ́run tó sọ bí ènìyàn kan. báwọn ẹbí yìí bí wọ́n ṣe kúrò nínú òṣì àti ìṣẹ́yìn yẹn o ni wọ́n bá lọ kọ́lé wọn ra lẹ̀ wọn bí wọ́n ṣe lówó lọ́ntì wọn nìyẹn o. ìwọ náà máa ronú ọ̀nà tó ń gbà láti fi ipá wá owó láti máa fi ipá wá nǹkan tí ò sọnù nítorí pé ohun tó bá fi ipá wá ó di dandan wàá fi ipá fà á. nígbà tó o bá fi ipá tó o bá fi já idà lórí kọ́ tí idà náà bá yí lé ọ lórí ńkọ́ kí ni nǹkan tó o fẹ́ ṣe. gbogbo owó ayé ẹ rọra wá gbogbo àfipá wájé ẹ rọra ṣe mẹ̀dọ̀ nítorí pé ilẹ̀ ń yọ̀. sọ mí dọ́mọ ìjàdá o ara ẹ̀ bá mi yọ ọlọ́run ọ̀run Jésù bẹ́ẹ̀ni o. bàbá àwọn ẹni tí ò lẹ́yìn kan alágbára lọ́rùn abẹ́sì àtòbí ìgbọ̀nà sọ mí. ó fipá wówó ó fipá wọlá ó fipá wó kìkì ó sáfẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé ìwọ ló wà bẹ́ẹ̀. nígbà tó fi ipá tó fi fa nǹkan tí ò yẹ kó fà nǹkan yìí padà jálè lórí náà ni ẹ wá wò gbẹ̀yìn ẹ̀ bó ṣe rí. ohun tó fipá wá ń kọ́ ó dábàámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. ìwọ òbí rọra ṣe kó tọ́ ọmọ ẹ ní ọ̀nà tó máa fún ẹ ní ìsinmi o. ìwọ ọmọ ń kọ́ wọ́n gbàdúrà kó yọ ọmọ bí láìlì. ó bá ṣe wípé ìyá yìí ó bá ti ṣẹ́ oyún ẹ̀ dànù láti kékeré tó ti ní oyún ẹ̀ ni ìjọ tó lè rí ìyá ìfisògùn owó bí wọn ò lè rí fi ṣe. ó pọ̀ ẹ̀fọ́dún mẹ́ta ó jìyà nítorí ẹ̀ ó gbìyànjú gbogbo agbára ẹ̀ láti lè sọ wípé kíwọ náà jẹ́ ọmọ rere láwùjọ àmọ́ nígbẹ̀yìn ńkọ́ wọ́n ní kó mú ìyá ẹ̀ wá kó pàyà ẹ̀ kó fi ṣògùn owó ni òun ò bá gbìyànjú àti fi ẹ́ ṣògùn owó ní kékeré ìwà aróhùn fi ṣògùn owó nígbà tó dàgbà tán máa rọra ṣe. ọ̀tá dìde olóhùn tó bá náà gbogbo ìyàwó ó kẹ́pẹ́ Jésù ọ̀tá mi gbàgbọ́ ọba tó dá mi kò mọ̀ mí ṣe bóun ló mọ̀ mí ọba tó dá mi kò mọ̀ mí ṣe bóun ló gbà mí jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun ọlọ́run tó lẹ̀mí ènìyàn kò ṣe ọlọ́ba ọlọ́run jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun ọlọ́run tó lẹ̀mí ènìyàn kò ṣe ọlọ́ba ó máa tóbi jáde àtọ̀run lọ ó máa tóbi ju gbogbo òrìṣà lọ ó dá afẹ́fẹ́ ó dá òrùn ó dá ìmọ̀lẹ̀ ó máa sẹ́ni tàbí fi ọwọ́ ọlọ́run kọ́ ni jagunjagun ìgbà. ní bínú ẹ̀yin tèmi wípé ìpolówó mi ń pọ̀ jù lónìí ẹ ti mọ̀ yìí pé òní lọ́jọ́ ajé ó di dandan gbogbo àwọn tí wọ́n ṣagbátẹrù fún ètò yìí ó di dandan ká ṣe kíni ká polówó ọjà wọn
bẹ́ẹ̀ ni mo tún lọ sí ilé agbára kábọ̀ náà tí mo bá dókè lọ́n tí mo dé á wà kọ́ntínú nínú ọ̀rọ̀ wa. wọ́n nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. Iléeṣẹ́ wa wà guarantee we are under the government standard company. wọ́n fẹ́ mọ̀ bí ẹ̀ ń bí wọn ní ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí mo lérò wípé yes lóòótọ́ ẹ̀ ń gbádùn àwọn ètò yìí mo ṣe rọra ń jù wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti sọ fún yín wípé kò di tòní yìí lẹ́rọ̀ wẹ̀lẹ̀ ni kò ní nira rárá àtọ́ ẹ kì í ṣe onígbàràgùdù. àwọn lè ṣe bàbá kí a má lè ṣe bàbá ó dá mi lójú mo mọ Jésù tí mo ní bí mo ti gbàdúrà tí mo sì tẹ̀lé mímí kan ò lè mí ẹ̀rù kan ò lè bà mí àyà kan ò lè fò mí kò jẹ́ rírẹ́ Jésù pé ó wà ká pé ó máa fara wé mi èmi yàtọ̀ oore Olúwa ṣe nínú ayé mi. ó ga o gbogbo àfipá wá nǹkan tó ṣe wípé kò yẹ kẹ́ ẹ fipá wá ẹ mọ́ rọra o nítorí wípé ilé ayé ilé asán kò sóhun tá a mú wáyé kò sóhun tá a máa mú lọ ìhòhò la wáyé ìhòhò yìí náà la máa padà bẹ́ẹ̀ ni. duplex tó kọ́ pákó ni wá ìsìn ẹni gbẹ̀yìn kò sí bó ti wù kó rí so ìdí nìyí tó ṣe wípé o gbọ́dọ̀ rọra ṣe o gbọ́dọ̀ ṣe mẹ̀dọ̀ o gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ nínú ayé. ọ̀rọ̀ mi wá ṣe wọ́n ní kàyéfì. ẹ jẹ́ kọjá lọ sáàrin àwọn àgbẹ̀. a ó gbin kòkó lọ rẹpẹtẹ àwọn yòókù ẹ̀ náà gbin kòkó lọ rẹpẹtẹ ó wá jẹ́ pé láàrin òru báyìí wà wá bọ́ sínú oko àwọn yòókù ẹ̀ wà wọ́ gbogbo kòkó wọn wà fóògùn wọ́ gbogbo ẹ̀ wà wọ́ sínú oko tiẹ̀ títí ẹ wọ́n máa sóje gbene títa àwọn yòókù tó kù túláàsì wọn àti ẹ̀rí kóró ẹyọ kan bẹ̀. èrè kí ló fẹ́ jẹ nínú ẹ̀ nínú gbogbo tó ń fipá kójọ yìí èrè kí ló fẹ́ jẹ ó mọ̀ wò wípé ọjọ́ kan bọ̀ tó ṣe wípé wọ́n ferúferú ẹ̀ ní wọ́n á tún fi erùpẹ̀ fún erùpẹ̀ àmọ́ kọ́ rọra ṣe é nítorí pé asán nínú asán lóníwàásù wí ó ní gbogbo ẹ̀ asán ló jẹ́. bàbá lágbára kan wà lọ́jọ́ kan ó ní agbára ẹni tí ó dojúkọ gan kò tí ì sí ó gbin kòkó lọ rẹpẹtẹ ó ní oko iṣu ó ní ìyàwó rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ló bí àwọn ọmọ rẹpẹtẹ àmọ́ bíbí tó bí àwọn ọmọ yìí ó bí wọn nítorí pé ó fẹ́ máa fi wọ́n dá oko ni àwọn ìyàwó ẹ̀ náà kọ́ ó fi àwọn ìyàwó lọ rẹpẹtẹ ìyàwó ló ń kà ìyàwó tóun nìkan fẹ́ ó ń kọjá bíi 30 ó dẹ̀ fi gbogbo wọn dáko nítorí pé mọ̀ yìí pé tí oníkálukú wọn bá mú poro oko kọ̀ọ̀kan oko ti tán ó bẹ́tà ju kóhùn gba àwọn alágbàṣe tí wọ́n ń ṣiṣẹ́ gba owó lọ.
àwọn tó bá wá dá oko lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí wọn à ní rí nǹkan kan mú jáde ní inú erùpẹ̀. Inú oko bàbá yìí wọ́n máa ń kó iṣu débi ní ọdọọdún débi wípé wọ́n á ta ìyókù àdẹ̀tún jẹrà mọ́ bẹ́ẹ̀. Ẹni tó bá wá lọ ṣe àgbàṣe ní inú oko wọn túláàsì ni wọ́n máa fi fún un ní iṣu ẹyọ kan pé kó máa mú lọlé. Ọba tó pèsè fẹ́ra ilẹ̀ tó pèsè fẹ́jà òkun. Wọ́n ń jayé bó ṣe wù wọ́n, wọ́n ń sọlá bó ṣe wù wọ́n. Olówó bàbá yìí ò sí nílùú yìí, ọlọ́lá bàbá yìí ò sí nílùú yìí, alágbára bíi bàbá yìí ò sí nílùú yìí, ó lágbára, ó nípò, owó wà. Bàbá tún lè sọ títún. Wọ́n mọ̀ wọ́n wípé yes olórúkọ ńlá ni wọ́n. Bá Jésù ìwọ láti lè yí. Ó ti ṣe tipẹ́. Àmọ́ nígbà tó di láàrin òru ó ti tún lo agbára ẹ̀ bó ṣe máa ń lò ní ilé. Ó dọ̀fẹ́ lọ sínú oko, ó tún lọ kó gbogbo èrè oko àwọn èèyàn tó ṣẹ́kù pátá. Ó lọ kó sínú títì ẹ̀ bó ṣe máa ń ṣe. Ẹ̀ka òjò má jẹ̀ mú àánú ló bá mi dá. Bí ìwín ṣe jáde sí bàbá yìí nìyẹn. Èmi tọ́pẹ̀ ni. Mo rò pé bàbá tó sì bá omi tó bá ṣe ògùn yìí ìwín ò gbọ́dọ̀ jáde sí i. Tó bá ṣe jáde sí ó ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan. Bí ọba dé. Ìwín lu bàbá yìí títí ó lù ní kóńdó. Is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. Ìwín yìí lu bàbá yìí títí débi wípé ó kù díẹ̀ kó kú. Nígbà tí ilẹ̀ mọ́ wọ́n wá bàbá dénú yàrá wọn bá bàbá. Bàbá ò lè lo agbára bó ṣe máa ń lò, kò lè lo ọ̀fọ̀ yìí bó ṣe máa ń lò láti pé kó fẹ́ gbé padà wọnú yàrá ẹ̀ lọ. Nítorí pé ògùn ti bàjẹ́, ìwín ti gbàgbára lọ́wọ́ bàbá. Ó ti lu bàbá yánnayànna. Ní wọ́n bá gbọ́ bàbá kiri wọ́n ní àhábíọ́n ti jí lọ sóko ní àbí àbọ̀ wọn aṣoko wọn leléyìí. Aṣoko wọn sì wà lẹ̀. Làwọn ọmọ bá kọrí sóko tiwọn. Nítorí pé ó kú ti yanṣẹ́ fóníkálukú wọn bẹ́ẹ̀ gbogbo wọn pátá ní gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. Ìgbà tí wọ́n dóko wọ́n bá bàbá nínú àgbàrá ẹ̀jẹ̀ láàlà oko. Kí ló dé? Bàbá kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Gbogbo wọn sùn mọ́ bàbá. Ó di dìgbàdìgbà wọ́n gbé bàbá lọlé. Wọ́n ní kán fẹsẹ̀ lé tọ́, wọ́n fẹsẹ̀ ta tọ́. Nígbà wọ́n tọ́ títí gbogbo kádàrá àwọn ọmọ tí bàbá bí pátápátá òun ló ti fi ṣe ọrọ̀ kó tó di wípé òun ní bàbá fi ń jayé níjẹkújẹ ló fi ń ṣe gbogbo nǹkan tó ní. Gbogbo ìyàwó tó ní pátá ó ti mú kádàrá tiwọn ó ti dàpọ̀ mọ́ títí ẹ̀ kóhùn lè bá àmọ́ lówó títí wọn títa àwọn ọmọ ni pé kán sáà máa jẹun kán dẹ̀ máa roko. Ìyàwó tó ní náà kọ́kán máa jẹ kó máa raṣọ sí wọn lọ́rùn kán dẹ̀ máa ṣiṣẹ́ oko. Ó ti parí. Wọ́n gbọ́dọ̀ ṣe rere rárá láwọn ọmọ yẹn. Kò wá sí èyí kan tó ṣe gbọ́dọ̀ gbìyànjú pé òun fẹ́ kàwé. Ó ní oko nìkan máa dá, oko ló fi wọ́n ṣe ní gbogbo ọjọ́ ayé títì. Bẹ́ẹ̀ ni bàbá dẹ̀ ń jayé bí ẹni jẹ iṣu. Àmọ́ gbà tó lùbèrè máa béèrè lọ́wọ́ bàbá ọmọ lè dàpá gbé kọ̀mọ̀ lè dẹ́sẹ̀ gbé mọ́ o. Ìwín ti lu bàbá lélùkulù. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti gbé bàbá dé lọ́lé. Níbi tí wọ́n ti ní ká máa fẹsẹ̀ létọ́ àtẹsẹ̀ ta. Wọ́n fẹsẹ̀ tọ́ wọ́n fẹ́ gun òtòlò tọ́ bó ṣe yẹ kí wọ́n tọ́ o. Ní wọ́n bá ní kí bàbá sọ gbogbo nǹkan tó ṣe pátá nítorí wípé àwọn tó lágbára dé láti gba agbára tí wọ́n fún bàbá wọ́n ti ṣetán láti gbà padà lọ́wọ́ wọn o. Ní
bàbá bá pe àwọn ọmọ ẹ̀ jókòó ló bá kà ló bá bẹ̀rẹ̀ ẹjọ́ ló bá sọ fún wọn wípé gbogbo tó yẹ kí wọ́n fi ṣògo nílé ayé pátá lòun ti gbà lòun ti dàpọ̀ mọ́ tòun ó lówó òun fi pọ̀ lọ́lá òun fi pọ̀ lòkìkí òun fi pọ̀ gbogbo àwọn ìyàwó òun èyí tó lógo nínú wọn tóun rí pé ògo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ pátá lòun ti gbà mọ́ tòun. èmi ò rí irú ọlọ́run yìí o ọba tó fọ̀run ṣe bùgbé. àmọ́ òun ọ̀wà mọ̀ tó ṣe wípé èṣù ló wá pàdé ọ̀rẹ́ dà sí òun òun ọ̀wà mọ̀ níjọ́ tóun lo agbára yìí bẹ́ẹ̀ òun òkùnkùn jẹ́ nǹkan èèwọ̀ gbogbo kan tẹ́ni kóun má ṣe lòun ò ṣe pátá. ẹni ká sọ èmi bá ní kí n máa kí lá. ìgbà tí ó fi di ọjọ́ kẹta bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní jẹrà nìyẹn o bàbá jẹrà títí hospital kọ́ nítorí pé kò ṣàtúnṣe. wọn lè gbé bàbá lọlé wọn lè gbé lọ ilé ìwòsàn wọn lè gbé lọ bì kankan wọn bá gbé sínú ilé ní wọn bá tilẹ̀kùn. Ọlọ́run títí tẹ́lẹ̀ mi fi gbà á tó fi di wípé bàbá jáde láyé bàbá jẹrà kú ni ó tàdé kú ni. Ọlọ́run mímọ́ mo mà mọ̀ pẹ́ mi wá kò sẹ́ni tó ní ògo àfihàn ó fọgbọ́n o. ọjọ́ kẹta tí bàbá ìjáde lọ láyé ìwà ìjọba gbogbo ẹ má gbàgbé gbogbo àwọn tó ní oko sẹ́gbẹ̀ẹ́ bàbá yìí pátápátá. máma jẹ́ ìsìsọ bàbá mi bàrẹ̀ àjíkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. lóníkálukú lára wá bẹ̀rẹ̀ sí ní tù wọ́n díẹ̀. ìgbà tí ó di bí ọdún kejì síra wọn àwọn wọ̀nyí ti ń rọ́wọ́ tìbọnú wọn ti ń dáko nítorí wípé gbogbo àwọn ọmọ tó sọdàgbẹ̀ oníkálukú wọn ò lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ oníkálukú wọn èyí tó máa tọrùn bọ lé àdúrà ti tọrùn bọ lọ èyí tó máa lọ gbé èyí tó máa lọ fa tẹ́síbíyù ó ti gbà oníkálukú ti gbọ̀nà tiẹ̀ lọ ilé túká àwọn ìyàwó fọ́nká gbogbo tó fọlá kójọ tó fagbára kójọ gbogbo ẹ̀ parẹ́ lójijì. èmi mo fẹ́ tó léyìí èmi mo fẹ́ dà fúngbà díẹ̀ náà ni wọ́n yá ẹ lágbára nítorí wípé ìgbà tó bá yá àwọn tó yẹ máa béèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti bàbá yìí. ajagun má fi tìbọn ṣe Ọlọ́run. òun ni wípé gbogbo owó ẹ rọra gbogbo alágbára ayé ẹ rọra ṣe gbogbo onípò ayé ẹ rọra ṣe olùbèrè ń bọ̀ tó máa béèrè nítorí wípé fúngbà díẹ̀ ni wọ́n fún yín ni nígbà tí wọ́n bá ṣe tán tí wọ́n bá gbà padà lọ́wọ́ yín òrùfó lásán lè máa jẹ́ gbà yín. ọba tó yẹ ká dúpẹ́ fún owó láti ìwòye fún. ẹ ronú sí nǹkan tó ṣe wípé ẹ máa ṣe tí òfin ní di àbámọ̀ fún yín nígbà tó bá dọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ni ní ìgbà tí ikú bá dé ìgbà tí ẹlẹ́mìí bá ṣe tán láti gbà á àti ìgbà tí wọ́n máa jí tẹ́ ẹ bá ṣe tán tí wọ́n máa sọ pé ó yá wá jíyìn iṣẹ́ tó gbélé ayé ṣe nítorí wípé ìgbà míì wà tó ṣe wípé kó o tó kúrò láyé òun náà ni wọ́n ti máa béèrè wípé aláwẹ̀ àwọn iṣẹ́ tó gbélé ayé ṣe ó yá máa jíyìn ẹ̀ fún wa lọ́kọ̀ọ̀kan. olódàrún sí ọjọ́ olùdámọ̀ olódàrún sí. mo gbé ọ̀gá ọlọ́run ọ̀run mi lọ́ọ́. kábíyèsí á. ẹ jẹ́ tó wá kọjá lọ sáàrin àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin ráńpẹ́ àwọn ọ̀dọ́kùnrin kan wà tó ṣe wípé tí wọ́n bá fẹ́ ọmọbìnrin tó lówó lọ́wọ́ dáadáa o ni wọ́n máa ń gbìyànjú àti fẹ́. alágbára ọlọ́run kò ṣe o. wọ́n á fi ẹ̀tàn bá ọmọbìnrin lò wọ́n á fi ẹ̀tàn ní ìfẹ́ ẹ̀tàn wọ́n á fi ẹ̀tàn wá ẹ̀tàn lọ́dọ̀ ẹ̀ wọ́n á wá tán wọ́n láwọn nífẹ̀ẹ́ dáadáa láì nífẹ̀ẹ́ wọ́n lè bá dá májẹ̀mú wọ́n lè bá múlẹ̀ nítorí wípé àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń wá. wọ́n láwọn aṣègbà àwọn aṣàwọ̀ àwọn adirú àwọn adigba fún un nítorí wípé wọ́n mọ̀ wípé ọmọbìnrin yìí kápẹ́bù dáadáa owó wà lọ́wọ́ ẹ̀ ọlá wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ kọ́lé bàbá ẹ̀ fi property sílẹ̀ fún un. ó fún mi lẹ́nu tí mo fi kòyò pẹ́ o. gẹ́rẹ́gẹ́rẹ́ wọ́n á nífẹ̀ẹ́ òdì sọmọbìnrin yìí nígbà tó bá di wípé wọ́n nífẹ̀ẹ́ òdì sí tán kọ́ tọwọ́ wọn tẹ gbogbo nǹkan tí ń wá lọ́dọ̀ ọmọbìnrin yìí tán wọ́n wá jọ ọmọbìnrin yẹn wọ́n á jù sí kolobo wọ́n wá sọ fún yín pé kò mọ̀ ṣe mọ́ wọ́n lè sọ pé kò má ra mú mọ́ wọ́n lè sọ wípé ó ti darúgbó lọ́sàn-án gangan wọ́n ti gbàgbé wípé àwọn làwọn sọ darúgbó yẹn o.
àṣẹdá ọ̀run ọba lágbára. wọ́n sọ ọmọbìnrin yìí wọ́n sọ sí kolobo lójijì. wọ́n gbìyànjú àti rí wípé àwọn gba ẹ̀mí lẹ́nu ẹ̀. tó bá wá gbìyànjú àti jára ẹ̀ gbà wọ́n rí wípé àwọn ba orúkọ ẹ̀ jẹ́ káàkiri. débi wípé àfi tí Ọlọ́run bá ṣèèṣì yọ ọmọbìnrin yẹn ló kù. bẹ́ẹ̀ náà lọmọbìnrin náà ṣe máa ń ṣe. ọmọbìnrin wà tó ṣe wípé àwọn kan wà tó ṣe pé tí wọ́n bá fẹ́ lọ́kọ marriage man ni a máa ń fẹ́ wọ́n ti mọ̀ pé léyìí ó ti níyàwó sílé wọ́n á sì dúró wípé yes àwọn ò fẹ́. àwọn olójú kò mú ọ̀lọ́ náà kúkú wà ẹ̀tàn ni wọ́n fi wọnú nínú ìgbéyàwó àwọn ọmọkùnrin yìí. wọ́n mọ̀ wípé ọmọbìnrin mọ̀ wípé yes ẹni yìí marriage man ni kó tó di wípé ó súnmọ́. ìgbò bá súnmọ́ tán kọ́ a rí wípé òun da ìdílé ẹ̀rù pátápátá. ìgbéyàwó tí wọ́n ti ṣe láìmọye ọdún á bàjẹ́ láàrin ọdún kan láàrin oṣù kan gan tí ó pọ̀ dún. nítorí kíni nítorí àtẹnujẹ nítorí àfọgbọ́nwá ọlá nítorí àfọgbọ́nwá ipò nítorí àfọgbọ́nwá orúkọ nítorí fẹfẹrìtì. ohun ayé abayé lọ oníwàásù ní pé asán nínú asán gbogbo rẹ̀ pátá asán ni òtúbá tẹ òun náà lọ̀rọ̀ lé ayé. ó sì tilẹ̀ sọ ní erùpẹ̀ ni wá nítorí pé a ó padà di erùpẹ̀ lọ́jọ́ kan. kí ló wà nínú ayé tá à ń wá àmọ́ yá gan kò sí asán nínú asán ni gbogbo ẹ̀ jẹ́. ìwọ ló bá mi ṣe Ọlọ́run ayọ̀ ìwọ ló ṣe kó lójú tọ̀tà mi ọ̀run ìwọ́dà àríyànjiyàn lójú ọ̀tá mi tí ó fẹ́ láyé mi ìwọ ló bá mi ṣe Ọlọ́run ayọ̀ mi o. tó bá wá gbowó tán tí wọ́n gba ipò tán tí wọ́n gba gbogbo nǹkan tí wọ́n fẹ́ tán. ìwọ́dà àríyànjiyàn. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ ra wọn ṣẹlẹ́yà káàkiri àgbáyé. ẹ ronú jinlẹ̀ kẹ́ tó wùwà o. iléeṣẹ́ Káyà rédíò lẹ ti ń gbọ́ mi alájọ kaneshi trotro station last bus stop Accra ibẹ̀ náà ni ẹ ti ń gbọ́ mi báyìí Accra lawa light up your day. olórí mi ni ẹ máa jiyàn sí Ọlọ́run ló fún mi lẹ́bùn tèmi ìgbìyànjú mi sáni bàbá rí o ó kẹ́kọ̀ọ́ fún mi lóko ọ̀tún ọ̀tá màmá mi lọ́lọ́run tèmi ẹ̀jẹ̀ Jésù kò fi ṣaṣọ ìmúra olọ́lọ́run lẹ́yìn ọ̀la ṣe pẹ̀lẹ́ ìgbìyànjú mi sáni bàbá rí o tó jẹ́ kó fún mi lóko ọ̀tún wa. ó ṣe ó bàbá ó ṣe ó ọlọ́run máa ṣe ó alágbára lọ́run ìlàyé ó ṣe ó ọlọ́run orí òkè àṣeyọrí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run tí ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ tó kù. ó ṣe ó ọlọ́run fọlákẹ́mi òye ọlá màmá lórí ọ̀sùn mi màmá yé ló ń bọ̀ ọlọ́run àdómẹ́ Jésù kọ́ ọlọ́run òkè ìṣíjájú ọ̀rọ̀ àti ilé ní gbogbo. ẹ̀yin tèmi mò ń lọ kábọ̀ náà ẹ̀jẹ̀ dókè ló ń bọ̀. àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ ni ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ ìpèrèpèrè òtẹ́ẹ̀lì tó súnmọ́ Káàbà lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Al-Barakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípàánù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní
SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071. ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577. Nàìjíríà nọ́mbà rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622. Alibarakatu ni Lai Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà. Àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa. ẹ kú ilé padà bọ̀. Màmá kọ́ jẹ́ kí a. ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí. Lórí Àlùbáríkàtì ní Lai. àánú rẹ̀ àwọn náà lẹ gbọ́ tán yẹn. Olúwa. Àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ ṣe. wọ́n dì pẹ̀lú hajj àti wúmúrá. bóyá ẹ fẹ́ lọ sí hajj ni bóyá ẹ ti fẹ́ múra tí ẹ fẹ́ lọ sí wúmúrá. lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n á mú yín lọ síbẹ̀ láyọ̀ àtàlàfíà. iléeṣẹ́ tí wọn ò kówó jẹ́ o wọn kì í sàwọn àlejò rádaràda. Aláàánú gbogbo. hòtẹ́ẹ̀lì tó dára òun náà ni wọ́n máa fi yín sí. Ọlọ́run bẹ́ẹ̀ ni jẹ́ kí n rí. nígbà tẹ́ bá dé Káàbà òbí tó rọ̀ yín lọ́rùn lẹ máa dúró sí. Olúwa. wọ́n máa ń tọ́jú gbogbo àlejò wọn dáadáa tí wọ́n bá kó lọ. Àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ ṣe. Àlùbáríkàtì ní Lai iléeṣẹ́ tó yanrantí. Àánú rẹ̀ ló rọ̀jò sórí ayé sórí gbogbo ọmọ ènìyàn tó ń tuni lára. Jẹ́ kí àánú rẹ̀ sùn. sókè báyìí náà lọ́bẹ̀ oge tá a bá dógún ọdún dandan ni kó pé tá a bá sì dágbà oṣù dandan ni kó kò. mo kí gbogbo àwọn tá a jọ wà nílé agodo lónìí. Alájì Sáfihàn ọmọ Ọlápàdé. Madam Stanley Olúwabùnmi ọmọfẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé. Ajé Alukman Ahmed aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Káyọ̀ rédíò TV. Olúwatóbi lọ́ba Fọ́bàkúpẹ́. Alúgbé Afẹ́fẹ́ ọmọ májẹ̀mú. èrò Gbogbo yín pátá ni mo kí. lérò lọ. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdù ni mí, orúkọ mi ò yí padà. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ̀ sọ́. Ọmọ sọ̀tún sòsì mọ́ ba ibì kan jẹ́. Kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣà níbi kò ṣe ṣà lóògùn. Ẹyin lójú Elédùmarè ni. Àwòrán Ọlọ́run ọ̀gá ògo. Àánú ló yọ Dáfídì lọ́ba. Lágbára lọ́wọ́ Elédùmarè ó tún di ọjọ́ mẹ́jọ níwọ̀n ìgbà tá a tún máa mú ètò ajé lọ́jọ́ ajé wá fún yín láṣẹ Elédùmarè ọba. Nínú Àdúrà kan wà tó ṣe pé mo máa ń gbà fún gbogbo àwọn alábìàmọ pátápátá. Ẹbí mi ẹni báwo mo ṣe máa ń gbà á. Ẹrù kan wà tó ṣe wípé alábìàmọ ò kì í túwò. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba wọn ní gbé káyín mọ́lé. Wọn mọ̀ ní gbé káwọn òbí tèmi náà mọ́lé o. Ojúmọ́ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Orun ayọ̀ òun náà la máa sun o. Àmọ́ kí n tó lọ ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe kíni ẹ jẹ́ á máa fi ṣe ìlọ́nà. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Àti jẹ àti mú, àti ná àti lò, àti jẹ àti mú. Jẹ́ kí n fún yín lórí yìí ọ̀yá ẹ máa fi ṣe kíni o ẹ máa fi sara rìndìn náà. Ká máa fi eléyìí ṣe ìlọ́nà. Ó dàbọ̀. Jehovah Jireh olùpèsè pèsè fún mi. Àti jẹ àti mú, àti ná àti lò, àti jẹ àti mú, àti ná àti lò. Àti gbọ́ kó dàtà láyé Olúwa pèsè fún mi.